Ṣógbóláwà níbi tí a ti wà ní ilé ẹjọ́ lórí ìgbẹ́jọ́ arákùnrin Timothy Adégòkè àti Rahman Adedoyin. Ní báyìí àwọn afurasí wọ́n ti wọ ilé ẹjọ́ lọ báyìí lẹ́yìn kọ̀ọ̀kan tó sì ń dòde adájọ́ láti mọ ibi tí ìgbẹ́jọ́ náà yóò yọrí sí lónìí. Alájà sá lọ. Alájà sá lọ. Kí ni tẹ̀lé lọ? Mi ò pàdé ẹ̀ nù. Ó fẹ́ tẹ̀ mí. Ó ti kàn ní ìṣẹ̀lẹ̀. Bọ̀dá ṣí náà. No, bóyá ọ̀tọ̀ ṣẹlẹ̀ yẹn. Ẹ wò tí wọ́n. àti wọ́n ti adjourn case yẹn, wọ́n ti adjourn ẹ̀ sí November 7th and 8th torí pé Adédoyin ò wá léni, Adédoyin ò wá sí kóòtù léni, Adédoyin ò wá sí kóòtù léni. Adájọ́ wọ́n dẹ̀ bínú sọ̀rọ̀ tó pọ̀ ní ọ̀rọ̀ adájọ́. Lónìí ó yẹ kí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lórí application tí àwọn bàbá Fálànà gbé wá pé wọ́n fẹ́ adjust àwọn ẹ̀sùn onírú àtòníranran, wọ́n fẹ́ yọ kó, wọ́n fẹ́ fi kún àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Adédoyin. Òní ni wọ́n fẹ́ gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀ àkọ́kọ́. Ẹ̀kejì, wọ́n tún fẹ́ adopt bóyá Adédoyin ó láǹfààní láti lọ gba ìtọ́jú láti inú ọgbà ẹ̀wọ̀n Iléṣà tó wà. Ṣùgbọ́n nítorí pé Adédoyin ò láǹfààní àti wá lónìí, ìgbésẹ̀ kankan kò ṣeé gbé. Nítorí pé Adédoyin ò láǹfààní àti wá sí kóòtù lénìí, wọn ò lè gbé ìdájọ́ kankan kalẹ̀. Inú dẹ̀ bí adájọ́ gan-an pé oṣù mẹ́fà làwọn gbà lérò láti jẹ́ kí ẹjọ́ yìí ó fi wá tí ó fi lọ. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó dẹ̀ ti ń rí báyìí, adájọ́ ti wá fi ohùn lẹ̀ wípé tó bá di next adjournment tí àwọn defendant kankan bá ti láǹfààní àti wá, nínú kí àwọn ó transfer kéèsì yìí kúrò níwájú àwọn lọ síwájú adájọ́ mìíràn, tàbí káwọn fún àwọn olùjẹ́jọ́ kí wọ́n fún wọn bail torí pé ó ti sú àwọn pẹ̀lú bí wọ́n ti ń ṣe, báwọn ti wà friendly tó wọn ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. A máa wo ọjọ́ 7 àti ọjọ́ 8 nínú oṣù kọkànlá 7th and 8th November. Ọjọ́ méjèèjì ni a tún padà bọ̀ láti gbé ìdájọ́ kalẹ̀. Wọ́n á gbé ruling kalẹ̀ bóyá wọ́n lè fi kún àbí wọ́n lè yọ kúrò, àti pé wọ́n máa adopt, ṣé ó lè lọ gbàtọ́jú àbí Adédoyin lè lọ gbàtọ́jú. Wọ́n sì tún gbé ìdájọ́ kalẹ̀. Ṣùgbọ́n Adédoyin láǹfààní àti wá, tí àwọn correctional center wọ́n ní ó rẹ̀ ni ò fi wá. Ṣùgbọ́n àwọn 6 tó kù wọ́n wà nílé ẹjọ́. Ó jẹ́ pé wọ́n pẹ́ kí wọ́n tó dé, ṣùgbọ́n inú bí adájọ́ pé òfin dẹ̀ rèé, tí olùjẹ́jọ́ kan ò bá ti sí nílé ẹjọ́, ẹjọ́ ò lè tẹ̀síwájú. Wọ́n ní bí ò ṣe wáyé, àwọn ò lè tẹ̀síwájú lórí pé wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀. Ó dẹ̀ ń delay judgement. Inú bí adájọ́ gan tó pọ̀
inú bí wọn dẹ̀ ti sọ gbogbo àwọn tọ́rọ̀ kàn wípé ní tó wà lẹ́mìí àwọn nìyẹn o, àwọn ní àwọn ẹjọ́ míì tó yẹ kí àwọn ó lè táwọn ṣe. Ẹjọ́ eléyìí ó ti sú àwọn púpọ̀. Kí ló dé tó bá ti dìgbà tí Isaac kí àwọn ó transfer case yẹn kó wájú àwọn, wọ́n lọ kí wọ́n transfer kó wájú àwọn, kí wọ́n máa lọ tún bẹ̀rẹ̀ níwájú adájọ́ mìíràn, tàbí káwọn fún àwọn tó bá wà ní káwọn fún wọn bail, kí wọ́n fún wọn bail. Ìkànnì méjèèjì tí wọ́n bá ti ṣe ohun tó tọ́, ìyẹn àwọn prosecutor, torí pé ojúṣe prosecutor ni láti jẹ́ kí àwọn olùjẹ́jọ́ kí wọ́n wá sílé ẹjọ́. Níwọ̀n ìgbà tán bá ti wá sílé ẹjọ́ yìí, prosecutor ni òṣìṣẹ́ rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọjọ́ on the 7th and 8th wọ́n ní gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ẹjọ́ yìí wọ́n á yanjú ẹ̀, wọ́n á gbé ruling kalẹ̀, wọ́n á adopt, bóyá wọ́n gba adopt, bóyá kí wọ́n lọ gba ìtọ́jú àbí kó má lọ. Lẹ́yìn yẹn àti gbogbo ohun tó bá yẹ kí wọ́n tún ṣe, wọ́n yanjú ẹ̀ ní ọjọ́ 7 àti ọjọ́ 8, ìyẹn 7th and 8th of November, kí wọ́n wá mú ọjọ́ ìdájọ́ lókù. Ọjọ́ ìdájọ́ ni wọ́n á mú níwọ̀n ìgbà tí gbogbo àwọn council bá ti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Tí gbogbo àwọn council tó bá ti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Yes. Gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ẹjọ́ lẹ́nu nìyẹn. Ká máa retí tó bá ti di November 7 and 8. November 7th and 8th a tún padà bọ̀, torí adájọ́ ti ní ó ṣeé ṣe káwọn máa wà, kí àwọn máa wà friendly tó bá di next adjournment, torí bí wọ́n ṣe ń ṣe inú àwọn kò dùn, torí pé àwọn agbẹjọ́rò tí ọ̀rọ̀ ọ̀hún kàn ni àwọn agbẹjọ́rò tí wọ́n dúró fún olùjẹ́jọ́, tí wọ́n dúró fún àwọn agbẹjọ́rò tí wọ́n dúró fún olùpẹ̀jọ́, ìyẹn prosecutor counsel. Àwọn lọ̀rọ̀ yìí kàn. Tinúdẹ̀ adájọ́ tẹ̀ ti sọ̀rọ̀ rẹ̀, adájọ́ ti sọ̀rọ̀ pé tí gbogbo wọn bá ti pé ní next adjournment, wọ́n máa transfer case yẹn kó wájú àwọn, tàbí kí wọ́n fún wọn bail. Ìyẹn túmọ̀ sí pé dandan gbogbo wọn gbọ́dọ̀ pé ní on the 7th and 8th of November, kí wọ́n dẹ̀ gbé ìdájọ́ kalẹ̀, wọ́n gbé ruling kalẹ̀. Adájọ́ ní 78 pages ní ruling táwọn ti ṣe láti lè kà lẹ́ni, ṣùgbọ́n gbà tí Adédoyin ò ti wá yẹn, wọn ò lè tẹ̀síwájú láti ka nǹkan kan. Ọlọ́run kó ṣàánú fún wa. Ẹ̀mí gbogbo wa ní òòrè ọjọ́ náà. You are still coming back. November 7th and 8th, ọjọ́ méjèèjì, Monday and Tuesday, ni wọ́n á fi ṣe ruling, adopt, àtàgbò nǹkan tó bá yẹ kí wọ́n tún ṣe pátá. Ọjọ́ yẹn náà dẹ̀rẹ̀ la máa mú ọjọ́, ìyẹn judgment day, adjournment of judgment day ló kù tá a máa mú. Àwọn lọ nìyẹn, kò jẹ́ bó ti jẹ́. Ẹ ṣeun. Ọ̀ṣun State High Court náà la wà.